Haunt me with the person ọ̀gá kó jẹrà mú ẹnu tẹbítẹbí ẹ torí pé jẹ́jẹ́ ni wàhálà máa jókòó lè máa lọ máa tọ́ mi ò fẹ́ wàhálà nínú ọdún yìí torí ẹ mo ṣe avoid everybody ni mo ṣe dá wà dá tí ẹ mọ̀ dẹ̀ ni mo dá tàwọn tèmi mọ̀ lórí bíbá yìí mo dá tàwọn tèmi mọ̀ náà lórí ẹjọ́ nítorí tọ́lọ́ mo fi Ọlọ́run ọba bẹ̀ yín tí anybody bá gbé stupid ẹjọ́ wá bá yín tẹ́ ẹ bá ti lè confront mi kẹ́ fi onítọ̀hún kájọ máa wojú ara wa ẹ má dórí WhatsApp mi o ẹ má pè mí o tẹ́ bá fẹ́ ṣòfò ayé ẹ má pè mí ẹjọ́ nítorí tọ́lọ́run kó ní ká kú ṣe kí ni kó jẹ́ orúkọ fàdà if you want to stay with me you stay with me if you don't want to stay with me. inú ọdún tuntun. Ibi tíjà ti ń bẹ̀rẹ̀ gangan ni tẹ́ ẹ gbọ́n. Ẹ̀yin tèmi ẹ gbọ́ kí ló ṣẹlẹ̀ báwo lọ̀rọ̀ ṣe jẹ́ Désọ́lá Afford àti Kúnlé Afford Désọ́lá Afford tí gbogbo èèyàn mọ̀ sí celebrity wife ó yá o kí ló ṣẹlẹ̀ Désọ́lá fúnra ẹ̀ ti sọ̀rọ̀ èmi ò ní bẹ ẹnu mi kọ́ lẹ máa ti bẹ ẹ jẹ́ a jọ wo fídíò yìí ká pàdé ní comment section kó ní kálukú sọ nǹkan tó rí nǹkan tẹ́ rò ṣé ìgbésẹ̀ tó gbé ìṣó da àbí kò da kí ló ṣẹlẹ̀ kí ni Kúnlé Afford ṣe gangan ẹ jọ̀ọ́ ẹ jẹ́ a máa wò ká máa like ká máa share kẹ́dẹ̀ máa comment ẹ̀yin tẹ́ ẹ̀ tí subscribe ó yá ẹ tẹ subscribe button yín ẹ jẹ́ ká pàdé ní comment section ẹ ṣé. Haunt me with the person ọ̀gá kó jẹrà mú ẹnu tẹbítẹbí ẹ torí pé jẹ́jẹ́ ni wàhálà máa jókòó lè máa lọ máa tọ́ mi ò fẹ́ wàhálà nínú ọdún yìí torí ẹ mo ṣe avoid everybody ni mo ṣe dá wà dá tí ẹ mọ̀ dẹ̀ ni mo dá tàwọn tèmi mọ̀ lórí bíbá yìí mo dá tàwọn tèmi mọ̀ náà lórí ẹjọ́ nítorí tọ́lọ́ mo fi Ọlọ́run ọba bẹ̀ yín tí anybody bá gbé stupid ẹjọ́ wá bá yín tẹ́ ẹ bá ti lè confront mi kẹ́ fi onítọ̀hún kájọ máa wojú ara wa ẹ má dórí WhatsApp mi o ẹ má pè mí o tẹ́ bá fẹ́ ṣòfò ayé ẹ má pè mí ẹjọ́ nítorí tọ́lọ́hún kó ní ká kú ṣe kí ni kó jẹ́ orúkọ fàdà if you want to stay with me you stay with me if you don't want to stay with me. inú ọdún tuntun. Ibi tíjà ti ń bẹ̀rẹ̀ gangan ni tẹ́ ẹ gbọ́n. Haunt me with the person ọ̀gá kó jẹrà mú ẹnu tẹbítẹbí ẹ torí pé jẹ́jẹ́ ni wàhálà máa jókòó lè máa lọ máa tọ́ mi ò fẹ́ wàhálà nínú ọdún yìí torí ẹ mo ṣe avoid everybody ni mo ṣe dá wà dá tí ẹ mọ̀ dẹ̀ ni mo dá tàwọn tèmi mọ̀ lórí bíbá yìí mo dá tàwọn tèmi mọ̀ náà lórí ẹjọ́ nítorí tọ́lọ́ mo fi Ọlọ́run ọba bẹ̀ yín tí anybody bá gbé stupid ẹjọ́ wá bá yín tẹ́ ẹ bá ti lè confront mi kẹ́ fi onítọ̀hún kájọ máa wojú ara wa ẹ má dórí WhatsApp mi o ẹ má pè mí o tẹ́ bá fẹ́ ṣòfò ayé ẹ má pè mí ẹjọ́ nítorí tọ́lọ́hún kó ní ká kú ṣe kí ni kó jẹ́ orúkọ fàdà if you want to stay with me you stay with me if you don't want to stay with me. inú ọdún tuntun. Ibi tíjà ti ń bẹ̀rẹ̀ gangan ni tẹ́ ẹ gbọ́n. Haunt me with the person ọ̀gá kó jẹrà mú ẹnu tẹbítẹbí ẹ torí pé jẹ́jẹ́ ni wàhálà máa jókòó lè máa lọ máa tọ́ mi ò fẹ́ wàhálà nínú ọdún yìí torí ẹ mo ṣe avoid everybody ni mo ṣe dá wà dá tí ẹ mọ̀ dẹ̀ ni mo dá tàwọn tèmi mọ̀ lórí bíbá yìí mo dá tàwọn tèmi mọ̀ náà lórí ẹjọ́ nítorí tọ́lọ́ mo fi Ọlọ́run ọba bẹ̀ yín tí anybody bá gbé stupid ẹjọ́ wá bá yín tẹ́ ẹ bá ti lè confront mi kẹ́ fi onítọ̀hún kájọ máa wojú ara wa ẹ má dórí WhatsApp mi o ẹ má pè mí o tẹ́ bá fẹ́ ṣòfò ayé ẹ má pè mí ẹjọ́ nítorí tọ́lọ́hún kó ní ká kú ṣe kí ni kó jẹ́ orúkọ fàdà if you want to stay with me you stay with me if you don't want to stay with me. inú ọdún tuntun. Ibi tíjà ti ń bẹ̀rẹ̀ gangan ni tẹ́ ẹ gbọ́n.